torí wọn ò ní fẹ́ sábà bá mi lọ́kọ́ ọmọ olóògbòjò ẹ̀sà tó ló gbé tún nìyẹn ará òde ògbólúkẹ́ ò bá dídé nìyẹn ò máa sùn ké bí ẹni sùn mọ́ ike mi ò jọ tọ̀ yẹ mọ́ ṣe gbé mi fọ́yà gùlùpẹ̀ yìí mi ò jọ tó òrìṣà ẹ̀ bá mọ́ ṣe gbé mi fọ́ sálọ́wẹ́ o ẹbí kí àwọn lódìgí àmúṣe yẹ nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ Ìbàdàn májà tẹ kára ọ̀wájú lẹ́rú bàbá mi Abdulrauf ẹ̀ ní báwọn fọdún eléyìí ṣàṣe mọ́ owó bàbá Fìdáòsì àjò lẹ́wà ẹ̀ ní báwọn gbẹ́sàjò láṣẹ Elédùmarè ọba iṣẹ́ yìí ò ní di iṣẹ́ mọ́ yín lọ́wọ́ àgídùn náà